ọ̀rọ̀ yẹn ọ̀dọ̀ ó ti ń gbé mi inú tipẹ́tipẹ́ bọ̀ mo ṣáà ní láti bí yín. Chief, nǹkan tí mò ń gbọ́ ń pa yín wọ́n ní hotel lè máa ń wà always àti pé kò sí anybody tó lè tọ́ka sílé yín pàtó báyìí. Anyway, ọmọdé sì ni wọ ọmọdé ni ẹ bọ̀ sórí tí àgbàlagbà tó bá ní kó òun sọ nǹkan tójú òun rí kó tó jìn ọmọdé mi àbẹ lọ́n kó òun kú ní rèwerèwe o ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀. Ó mọ nǹkan tí àwọn olóyè bò ń pè ní polygamous family náà bí mi sí gbogbo àwọn tó lè jẹ́ stepmothers mi kò sí ẹnì kankan tó ní ìfẹ́ ara wọn láti àárọ̀ di ọ̀sán ó affect family wa débi wípé ìgbà táwa wà ní kéékèèké báyìí wọ́n máa mú wa sá fúnra wa ni bá a ṣe ṣe títí gbogbo wa fi dàgbà nìyẹn. And of all the very large family èmi nìkan ẹni tó gbérí èmi nìkan lọ́lọ́run sanwó fún. Now báwo ni wọ́n náà ṣe máa imagine kó jẹ́ pé mo tún máa lọ jókòó sí àárín àwọn èèyàn tí ò fẹ́ ká dàgbà ẹni tí ò fẹ́ kí ọmọ wáyé tí wọ́n ń lérí lọ́jọ́ ìkúnlẹ̀ tí wọ́n bá tún wá bírú ọmọ bẹ́ẹ̀ sáyé ǹjẹ́ ó yẹ kó dúró sáàárín wọn. So ìyẹn ló fà á tó fi rí pé mo ra sá fún ilé nínú ìlú yìí tán bá ń sọ̀rọ̀ ilé at least mi ò kọ́ less than ilé méje fine buildings but by the time tí mo bá wà mo kàn rí sọ́wọ́ pé by the time tí mo bá wà nínú ilé mi láti àárọ̀ kó tó di aago 4 mi ò ní receive less than 200 visitors of different kind ọ̀rẹ́ á wá mọ̀lẹ́bí á wá ará àdúgbò á wá gbogbo wọn náà wọ́n wá fún ìrànlọ́wọ́ kan tàbí omi ni. Now níjọ́ tó bá dẹ̀ tí ní o lè ṣe tàbí o ṣe fẹ́ nìkan lánàá o fi rò pé ṣe bí mo ṣe fún ẹ lánàá kí ló tó wá ṣe lé ní wàhálà dé nìyẹn. So the best bet fún mi ni pé kí n kàn rọra máa dọ́ọ̀jì wọn díẹ̀ kì í ṣe pé mi ò kí ń lọlé náà at least time tí mo máa ń lọ nìkan ni ẹnìkan kan kì í mọ̀ you understand me. Ṣówó tí mo fẹ́ fi kọ́lé ni mi ò ní at least ní last week wàá sáà rí inú pépà bí 4 ló gbé pé mo rán àwọn afọ́jú 150 mo rán wọn lọ sí Mecca. Afọ́jú? Yes, afọ́jú of course tí mi ò ní ṣe muslim. báwo ni fẹ́ rìnà ṣe nǹkan tó ń lọ ṣe Mecca. Sorry question tó béèrè yẹn òun ló jẹ́ kí wọ́n increase sí 200 àwọn èèyàn tó jáfáfá tí ò fọ́ lójú tí ò rọ lápá rọ lẹ́sẹ̀ 50 ni mo sanwó ẹ̀ tó jẹ́ pé àwọn yẹn ni wọ́n máa tọ́ àwọn afọ́jú àwọn náà máa fà wọ́n lọ́wọ́ títí wọ́n á fi lọ tí wọ́n á fi dé. And apart from that tí n bá ń kọjá lọ títì ó tẹ́ mi lọ́rùn kí n kàn rí pé church eléyìí need the renovation o bọ̀ bóyá àwọn ò lówó ni omi tí n bá rí pé tá a bá ní ká renovate ẹ̀ kò ní yọ màá ní kàn wò màá tán kọ́ sórí ó bẹ́tà kéèyàn súnmọ́ Ọlọ́run gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe nílé ayé kéèyàn ṣe sí ìlànà Ọlọ́run dan kó jẹ́ pé family kan ló máa fún lówó tó bá fún family 500,000 nínú 500,000 150,000 or 200 ni wọ́n máa yọ tá máa fi lébù ẹ̀ káàkiri ọ̀dọ̀ àwọn babaláwo wọ́n understand mi kì í ṣe pé mi ò kì í ṣe fún wọn ṣùgbọ́n ìgbàgbọ́ mi ni pé ẹni tó bá rí mi lémú lórí ìrìn bẹ́yẹn ẹni tọ́lọ́run rán mi láti ṣe àánú fún gan nìyẹn. Hòtẹ́ẹ̀lì tó dé sọ mo ń sùn lóòtẹ́ẹ̀lì káàkiri nítorí pé mo mọ̀ pé mo máa wà secured a bit tí n bá sùn hòtẹ́ẹ̀lì. Mo máa ń lọ but àsìkò tí mò ń lọ ni ẹnikẹ́ni ò lè mọ̀ hòtẹ́ẹ̀lì tó ń sọ yìí gan o different hòtẹ́ẹ̀lì ní ibi tí mo wà yín sí mi ò lè ṣe gbígbà yẹn lọ́la nítorí pé mo ń gbà pé àwọn tó bá ti dé káà níbẹ̀ yẹn wọ́n ti mọ̀ pé ìyẹn ni mo ṣe máa ń ṣe bí mo ṣe ṣe ẹ tó jẹ́ pé mo máa ń káàkiri fún mi tó. Kí ló ṣẹlẹ̀? Torí ọlọ́. Kí lẹ rí? Mi ò ní sẹ́bẹ̀ mọ́, mi ò ní sẹ́bẹ̀. Kí ló dé?
mi ò sí ẹjọ́ mi ò ní síbẹ̀ mi ní bàbá eégún ẹjọ́ yé bọ̀dá eégún ẹjọ́ ẹsẹ̀ mi ẹjọ́ mi ò ní síbẹ̀ lọ́wọ́ ẹsẹ̀ mi olórí mi. Bàbá ẹ dákun ẹjọ́ mò ń dóde yẹn ẹjọ́. Kí ló mú ọ tó tó yìí? Kí ló ṣẹlẹ̀? Ẹ má jèrè bàbá eégún mọ̀ ń disgrace mi káàkiri ibikíbi mọ̀ ni lílù tá a wí ọ̀dà o lílù ni àlòfẹ́ kú gbogbo ibikíbi tí má ti dé wọ́n ń lù mí káàkiri ni ẹ ṣàánú mi ìmọ̀ tí mo ṣe yìí sì bá yẹn já o. Eégún lù ọ́. Bẹ́ẹ̀ ni bàbá. Eégún dì sí èsì ẹ kiri. Bẹ́ẹ̀ ni bàbá. Ọ̀dẹ bíi. Bàbá. Ṣé ìsepọ̀ ọtí jẹ wọ̀? Èwo bò wọ́n bàbá. Ọ̀ ń bi mí. N ò mọ ìwọ kankan. Ó ti gbàgbé ìpínlẹ̀ ọlá rẹ ni. Yóò súnmọ́ mi èmi mo ní kò sí tí ó ti ọ́ wọ́dà mọ bí bọ́ báyìí yóò bá wù. Ìsìnkú ọ̀run o ìsìnkú ọ̀run o ìsìnkú ọ̀run o ó yá mo tilẹ̀kùn ọ̀run mo ṣí tayélẹ̀ fún ọ pérégedé kọ́ ọ wá jẹ́ mi balẹ̀balẹ̀ ní kirikijì gbàgbó bóòkùn bá kun àwọn ọkọ̀ kọ̀sọ̀ wọn agbálẹ̀ ṣẹ́rẹ́ ní soníyì Ṣàngó ìràwọ̀ dòdò ní soníyì Ọlọ́run báwo bá kéré awo agbani báwo bá dàgbà awo agbani ọ̀ya kan wá jẹ́ mi ní o tèmi ìsìnkú ọ̀run ìwọ̀dà ọ̀kàrẹ̀ ìsìnkú ọ̀run òní ni àdéhùn wá pé tọmọ pé nílẹ̀ ta kí wàá ń tẹkún. ọ̀dẹ́bì o sì fi mí dáhùn èèyàn mi lóró ọwọ́ aṣọ mi dára rìn kiri ọ̀sọ́ mi sọ délé kò délé ó roko kò dóko ó tó kó roko dóko roko tó èyí ọmọ inú mi ò jọ wáyé ẹ̀yin èèyàn mọ̀ sọ̀rọ̀ mo ṣetán láti gbégbó ọlá igbó ọlà igbó owó lé ọ lọ́wọ́ àmọ́ ṣá o ọ̀rọ̀ pẹ̀ládéhùn ni o owó tó wù kó o lè ní ilé yòówù kó o lè kọ́ kì í ṣe gbígbé fún ọ o ò gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀ o obìnrin kóbìnrin tó bá sì bá lò pọ̀ ìbálòpọ̀ wa àti wọn ò lè dọmọ mọ́ o èyí tó wá ṣe pàtàkì wọn yóò ti gbọ́ tẹ́lẹ̀ o kákún àbí wọn ò tiẹ̀ sọ fún ọ obìnrin kóbìnrin tó bá wà nínú oyún tó bá fi lè bá lò pọ̀ nítójú ẹ bá rí kọ́ faramọ́ o. gbàgbà lọ́wọ́ rẹ̀ gbégbá fún. Báàkínní. Ẹ bá mi sọ̀rọ̀ yìí báyìí tẹ́lẹ̀ n ò mọ̀ pé nǹkan tó le tó báyìí ni abẹ́ gbogbo àwọn nǹkan tí obìnrin bẹ̀rẹ̀ sí ní sọ ó ní bí n bá kọ́lé wọn gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì bàbá ó tún sọ wípé bàbá ẹ ṣàánú mi ìmọ̀pọ̀rọ̀ yóò rí báyìí sáà lè dá kíní ìpadà ní bàbá àbí nígbà téèyàn sọ pé gbogbo obìnrin tí bàbá ní àṣepọ̀ wọn ò lè lóyún mọ́ bàbá paríparí gbogbo rẹ̀ ó tún wá ní obìnrin tó bá ti lóyún tí nǹkan kan bá da ẹ̀mí pẹ̀lú ẹ̀ pọ̀ pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí mi kí n fara mọ́ bàbá àjọsọ léyìí tẹ́lẹ̀ báwo ni mo ṣe dóbìnrin tó bá lóyún mọ́ ẹjọ́ ẹ gbà mí bàbá. ṣùgbọ́n ti gbàgbá owó nkí ni ìwọ fọmọ sí. bàbá sáà lè dá kínní ìpadà. èwo.
àní kí mọ̀ ṣe kí ní ìmọ̀ ẹ̀jọ̀ wọn ìdá padà. ẹjọ́ kí ni òkè. wo mi àfi kọ́ pa òfin rẹ̀ mọ́ o sọ́ọ̀mọ̀ kóbìnrin yìí láfi ṣètùtù ọlà fún ọ èyí bá ti fẹ́ ni kọ́ ọba fẹ́ o bọ́ọ̀sì kọ̀ tọ́ ọba fẹ́ èyí tó kò sójú mi mọ́ o gbogbo ìtọ́ọ̀sì ń bi mí o wọn yìí sọ fún yàn tẹ́lẹ̀ o. ẹjọ́ bàbá. ṣèbó owó lọ pọ̀ ọ̀fẹ́ ìgbà owó ní bẹ lọ́wọ́ rẹ̀ bọ́ ọba pẹ́ mbẹ́. bàbá